tó ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò wa lórí ìkànnì wa níbi tá a ti máa ń gbá àwọn wòlíì lálejò lónìí. Wọ́n ní paluda báyìí làárọ̀ kọ́ paluda báyìí òun làárà dá paluda báyìí òun làárà kó wọn bàbá. A ti paluda lónìí níbi tá a lọ. Ẹ wá gbọ́ orí mi, ẹ wá gbọ́ àṣírí àwọn tá a pè tá a rò yé pé aṣíwájú ẹ̀sìn, àwọn wòlíì, àwọn prọfẹ̀tì. Ẹ wá gbọ́ orí wọn lẹ́nu wòlíì yìí, àṣàṣírí kan bẹ́ńbẹ̀ kan. Àṣónídìí táwọn wòlíì ò fi bá wa dá sọ̀rọ̀ Yorùbá Nation. Àṣé lágbájá tẹ̀mẹ̀dò èmi ò ní dárúkọ wọn. Àmọ́ tí wòlíì ẹ bá ti ń gbọ́ ètò yìí, wòlíì yìí tó pẹ́pẹ́ ìdí tí àwọn wòlíì yìí ò fi ní bá yín dá sọ̀rọ̀ òmìnira láyé. Tẹ́yin tẹ́ ẹ sì jẹ́ mẹ́mbà wọn gbọ́dọ̀ ṣọ́ra, tàbí olólùfẹ́ wọn ẹ̀yin tẹ́ ẹ bá wọn tẹ́ ẹ ń tẹ̀lé tẹ́ ṣe wọléwọ̀de. Bàbá yìí tú àṣírí, ó ti ṣe àwọn ìkìlọ̀ tó lágbára. Ó sọ gbogbo bàbá ńlá ọ̀rọ̀ tó fẹ́lẹ́ bí etí, tó wúwo bí awo irin. Ó tú gbogbo ẹ̀ kalẹ̀ pátápátá fún gbogbo ilé tí ọmọ tó bá yẹ kó gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú ìgbèkùn wòlíì, ìgbèkùn wà pásítọ̀, bàbá tú o. Wọ́n wá lọ ṣèkìlọ̀ fẹ́yìn àáfàá tẹ́ ń ṣalátakò kìrìsìtẹ́nì nípa ìjà ẹ̀sìn. Ẹ wò ó, ẹ má jẹ́ gbà yín lásìkò. Mo ń sọ̀rọ̀ nípa Prophet T.O. Abraham. Ẹni bá ti mọ bàbá yìí tẹ́lẹ̀, ẹ mọ̀ pé ọ̀rọ̀ àti àṣẹ ń bẹ lẹ́nu bàbá. Tẹ́ ẹ bá sì mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ tí ì bá wọn pàdé, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ wá gbọ́, ẹ wà láǹfààní àti máa pẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní pàápàá. Kẹ́ ẹ máa béèrè nǹkan tẹ́ ẹ bá fẹ́, kẹ́ ẹ máa béèrè fún àdúrà látẹnu wọn. Ẹ gbọ́, ọ̀rọ̀ Takuara bá sọ, ẹ ti mọ̀ pé confam authentic ni látọ̀dọ̀ Olódùmarè ló ti wá. Ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹjọ́ wọlé. Ọ̀yá ẹ̀yẹ́ ń gbé yín tààrà ó dọ̀dọ̀ bàbá wa Prophet T.O. Abraham. Bàbá ẹ kú dédé àsìkò yìí. Ẹ ṣeun sà olóòtú. Àdúrà wa gbà o. Àmín Jésù. Gbogbo etí tó ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé lórúkọ Jésù, àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Àmín. Jésù Olúwa wa. Àmín. Bàbá aláì fi àkókò ṣòfò, ìbéèrè tí mo kọ́kọ́ fẹ́ lọ béèrè tààrà rèé. Lórílẹ̀-èdè ṣe rí, ẹ dákun sà, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ipa wo gan-an ni ìránṣẹ́ Ọlọ́run kó nínú ìdàgbàsókè tàbí rúdurùdu tàbí dáadáa orílẹ̀-èdè sà? Ẹ ṣe gan olóòtú. Mo fẹ́ kí gbogbo èèyàn tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé kó jókòó ibikíbi tó tilẹ̀ máa gbọ́wọ́ já ètò yìí. Mo fẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ yìí. Mo fẹ́ lọ ṣàn sórí ìbéèrè tí olóòtú tí wọ́n sọ yẹn. Ipa tí àwa ìránṣẹ́ Ọlọ́run kó, abala yìí la pè ní abala iṣẹ́ ìránṣẹ́ àti àwa ìránṣẹ́ Ọlọ́run. And tá a bá wá sọ nípa iṣẹ́ ìránṣẹ́, gẹ́gẹ́ bí ohun tí olóòtú béèrè, wọ́n ní ipa wo ni àwa ìránṣẹ́ Ọlọ́run kó ní dáadáa ní o tàbí òǹdí kejì rẹ̀. Ní àkọ́kọ́ náà, ẹ jẹ́ kí n sọ bí eléyìí. Màá fi wé ọ̀rọ̀ kan tó ṣe bí ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹnìkan nínú social media yìí náà ni màá pè. Ó pèdè kan, blogger tí gbogbo èèyàn mọ̀ ni. Ó pèdè kan nínú ọ̀rọ̀ ìjọ kan tí mo gbọ́. Ó ní èdè tí olóòtú pè lòun náà pè. Ó ní kí ni ìwúlò ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run yìí gan. Ó ń sọ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tó ṣe nǹkan kan tó gbé àṣírí wọn jáde nǹkan kan. Àmọ́ bóòtọ́ ni bí bẹ́ẹ̀ ni àbí bákan ni. Ṣùgbọ́n agbọ́sáìdì tiẹ̀ àti ìgbọ́sáìdì àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń sọ nípa rẹ̀. Ṣùgbọ́n ó ní kí ni ìwúlò wa gan. Òun náà ni question tí olóòtú béèrè. Kí ni ìwúlò àwa ìránṣẹ́ Ọlọ́run gan? Ipa wo gan là ń kó? Ìgbà tó sọ̀rọ̀ yẹn, tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn sí ìránṣẹ́ Ọlọ́run, àwa ìránṣẹ́ Ọlọ́run tó bẹ̀rẹ̀ sí ní ṣépè, tó sọ gbogbo ẹ̀. Wípé bóyá kò sí ìwúlò kankan tẹ́ jẹ́, ẹ kàn ń ṣe kàn ń tàwọn èèyàn ní, káwọn èèyàn má lọ ṣọ́ọ̀ṣì mọ́, àbí bákan ó kan. Ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ ṣáájú, ṣùgbọ́n mo fi wé ọ̀rọ̀ ni. Ipa tí à ń kó gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pọ̀.
ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo a ò rí lè rí dáadáa. Àwọn díẹ̀ nínú àwọn ènìyàn ló appreciate ẹ̀, ló mọ̀ lóore, ló họ̀nà ẹ̀ ní nǹkan tí a sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa ń sọ fáwọn ènìyàn, a ti rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ pé bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ òun kọ́ ló dà báyìí. Ó bẹ̀rẹ̀ dáadáa, aládùúà ni, oníwàásù ìwà mímọ́ ni, ó pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́, ó rìn déédéé, ṣùgbọ́n nínú ìrìn àjò yẹn àwọn nǹkan kan ṣẹlẹ̀. Yálà ọfà bá nípa àwọn ìrìn àjò kan tó gbé àbí nǹkan kan tó ṣẹlẹ̀. Òun mo ṣe máa ń sọ fáwọn èèyàn pé ẹ yé kọ̀ndẹ́mù ìránṣẹ́ Ọlọ́run, ẹ yé bú wọn, ẹ gbàdúrà fún wọn. Ẹ má gbàgbé o, Paul ó sọ ní àìmọye ọ̀nà nínú Bíbélì, ó ní ẹ̀yin ará ẹ gbàdúrà fún wa. Mo dẹ̀ máa ń fi ń challenge wa dáadáa náà platform gbogbo tí mo ti ń sọ̀rọ̀ pé ẹ̀yin mélòó lẹ́ ń gbàdúrà fún ìránṣẹ́ Ọlọ́run yín? Pásítọ̀ tó wà lábẹ́ ṣó ń gbàdúrà fún? Ọ̀pọ̀lọpọ̀ ó ń dúró dègbà tí ìránṣẹ́ Ọlọ́run bá ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó, wọ́n máa blow ẹ̀ síta, wọ́n máa fi ṣe yẹ̀yẹ́, wọ́n ló ṣe gbá, wọ́n ló ṣe àwo. Ó rántí dáadáa tó ṣe fún wọn nígbà kan rí, ìgbà tó wà nú àìsàn. Ara àwọn ipa wa ni ipa rere tí ìránṣẹ́ Ọlọ́run tí à ń kó nìyẹn o. Nígbà wà nú àìsàn tó ń gbé lọ sí hospital, tó ń ṣe gbogbo ẹ̀, tó ń ṣe gbogbo ẹ̀ tí wọn ò rójú tú ẹ̀, tí wọ́n ní ókè o, wọn ò rí nǹkan kan o. Ó dẹ̀ mọ̀ pé nínú àgọ́ ara ẹ̀ òun kú lọ, ó lọ gbé bá ìránṣẹ́ Ọlọ́run, ó gbàdúrà lẹ́yìn àdúrà àti gbogbo ìgbìyànjú àdúrà gbogbo, Ọlọ́run dáwọ́lé ẹ̀, ó rà ẹ̀ padà. Ó rí yẹn sọ, ó rí wí o. Yálà ìránṣẹ́ Ọlọ́run yẹn wá ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó báyìí, from there àwọn abúlé ẹ̀ síta, ó ṣe gbá o, ó ṣàwo nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn gan ó ń affect, ó ń really ní ipa tó kù díẹ̀ káàtó nínú ayé àwọn ìránṣẹ́ Ọlọ́run. Bíbélì pé èdè kan nínú ìwé Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 12, ó ní nítorí náà ará, ó ní ìwọ tó dúró ní ṣọ́ra kó má bàa ṣubú. Lórúkọ Jésù, gbogbo ikọ̀ tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé, mẹ́sẹ̀jì wà fún gbogbo yín. Mo gbàdúrà lórúkọ Jésù a ò ní ṣubú. Gbogbo àwọn tó ti ṣubú, mo gbàdúrà lórúkọ Jésù Kristi, agbára Ọlọ́run alààyè, ìfàmì òróró yàn tuntun Ọlọ́run kó dàlú wá. Lórúkọ Jésù ẹ ó dẹ̀ rí àánú gbà. Ipa tí àwa ìránṣẹ́ Ọlọ́run kó ipa tó pọ̀ ni. Lótìtọ́ tá a bá wò sọ́tún àti wò sósì náà, nínú àwọn ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ yìí náà láti rí àwọn ikọ̀ àti ìríjú tó yẹ pé number one ọ̀nà tẹ́ bá ní kẹ́ ẹ kọ́kọ́ wádìí wọn wò ná, báwo lọ́lọ́run ṣe pọ̀ wọ́n. Ẹlòmíì tẹ́ bá béèrè pé báwo lọ́lọ́run ṣe pè é, kò lè sọ. A kàn sọ pé wọ́n sọ fóun pé òun nípè, àti ibẹ̀ lọ ó wọnú iṣẹ́ ìránṣẹ́, ó gba sẹ́mínárì àbí ó gba bible school kékeré kan lọ, ó dẹ̀ wọnú iṣẹ́ ìránṣẹ́. Ẹni tá a ṣe sọ ẹni tí wọ́n ló nípè yìí ó sì ń mutí o, ẹni tí wọ́n ló nípè yìí kò tiẹ̀ tí ì súnmọ́ bèbè káfárì dépò pé ó ti gba Jésù, gbogbo ó ti gba Jésù lólúwa tó olùgbàlà. Ẹni tí wọ́n ló nípè yìí kò tí ì jọ̀wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ gbogbo tó ń ṣe, kò ì jọ̀wọ́ ẹ̀ lẹ̀, ó sì ní girlfriend méjì mẹ́ta, ó sì ń yàn díkiri, ó sì ń mutí, ó sì ń purọ́, ó sì ń ṣe oríṣiríṣi bẹ́ẹ̀. Ṣùgbọ́n nípa wrong mentorship, wrong message or whatever, wọ́n dẹ̀ túkọ̀ ẹ̀ sí ọ̀nà iṣẹ́ ìránṣẹ́. Èmi wà tó yẹ pé bàbá ẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ni, ó wò pé òun gbúdọ̀ gbéṣẹ́ ilé ìfọmọ by fire by force. Mi ò ní ẹ má gbéṣẹ́ ilé ìfọmọ tọ́lọ́ bá yàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹlòmíràn ní by fire by force gbogbo ọmọ gbúdọ̀ di ìránṣẹ́ Ọlọ́run. Ọmọ tó dẹ̀ sọ̀rọ̀ yìí ẹ̀kẹ́rí ẹsẹ̀ ò tí ì múlẹ̀ nu Jésù, ó fipá mu, ó gba bible school lọ. Ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí mo wá sẹ́mínárì, jẹ́ pé ìgbà tá a bá lọ fún sí lecture, ní rọ́pọ̀lọpọ̀ ní táìmù lecture, exam gbogbo ọ̀lọ́ àwa kún, amóye ara wa, ìbọn àwọn ilé ti wá. Tẹ́ bá máa bí ẹlòmíì, á ní bàbá òun ló fọ́ọ̀sì òun pé bàbá òun general overseer ni, bàbá òun ó jẹ́ district kìnní kan, bàbá òun jẹ́ zonal kìnní kan, nígbà tó rẹ̀ wọ́n fọ́ọ̀sì òun ni o, òun ṣe o. Irú ọmọ bẹ́ẹ̀ ni o, irú ọmọ tó bá fọ́ọ̀sì bẹ́ẹ̀ tó bá wá gba iṣẹ́ ìránṣẹ́ yẹn, ẹ sọ fún mi ipa rere wo lẹ fẹ́ kókó mẹ́. Òun làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní táìmù yìí, ọwọ́ àwa àgbà ìránṣẹ́ Ọlọ́run general overseers, ọwọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ kìíní wà. Wrong ordination tó ẹ̀ kàn sáré ọ̀dẹ́ ni ẹlòmíì torí pé kó má bàa sá lọ. Bí ẹ rí pé olówó lọ́wọ́ díẹ̀ kan, ẹ wá rí pé ó dẹ̀ ti ń wá ṣọ́ọ̀ṣì, ó dẹ̀ lówó lọ́wọ́ pé owó tó ní alìbáyé fi finance ìjọ, from there ẹ sáré gbóyè lé lọ́wọ́. Ní wo pé ẹni yóò tí ì mọ Kristi, ẹni yóò tí ì ní ìrírí ìgbàlà, ẹni yóò tí ì mọ tán, kò tí ì mọ Bíbélì yìí, kò tí ì mọ tí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́, kò ì mọ ipa ìwà mímọ́, kò ì mọ ipa òdodo, kò ì mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí. From there a kàn fi oyè àfi kẹ́ kó má bàa sá lọ, àsáré gbóyè pásítọ̀ lé lórí. Ìgbà tóun náà bá wá dénú ẹ̀ tán,
tí wọ́n dènà tán a máa ṣe yàmàyà kò fìgbà kan ṣọ́ọ̀pù yàmàyàmà yẹn tẹ́lẹ̀ àwa túbọ̀ wá jẹ́ kó wá farahàn gidi gan irú wọn lẹ́ẹ̀ máa rí tó máa kówó jẹ́nu ṣọ́ọ̀ṣì owó tẹ́ kàn fi jíṣẹ́ sókè ayọ̀ àpapín ni torí ẹ̀ àwọn nǹkan yẹn ni the opposite one ṣùgbọ́n the other side of it ipa táwọn aránṣẹ́ Ọlọ́run kó ní the other side which is the positive side ó pọ̀ gan-an ó pọ̀ gidi gan tẹ́ pé tá a bá ní ká máa mẹ́nu bà ó in fact a lè kó ń bí ó pọ̀ ṣẹ́ni tí ò lọ sí school tá a fi sí school nígbà òkè má wọ́rì jẹ́ kan tá a fi sí scholarship ṣẹ́ni tí ẹ pé kò sí ìrètí ọ̀la fún tó dẹ̀ yẹ pé Ọlọ́run dẹ̀ lò wá tọ́lọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣẹ́ni tẹ́ pé ó wà nú àìsàn tí Jésù dẹ̀ gbọ́ wa rà padà àti bẹ́ẹ̀ lọ torí ẹ̀ ju gbogbo ẹ̀ lọ gbogbo àwọn èèyàn tá à ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ jọ̀wọ́ ẹ kún ọwọ́ pásítọ̀ yín ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ gbàdúrà fún wọn tí wọ́n bá rí ibi tó kù díẹ̀ káàtó sí ẹ̀wọ̀n tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí tí ọ̀pọ̀lọpọ̀ blogger ń gbé kiri tí wọ́n gbé pásítọ̀ náà fi ń trend ẹ gbọ́ mi dáadáa kò ṣe pé ó jẹun tó wun ni òun anybody àwa náà oore ọ̀fẹ́ náà ló gbà wá náà ró ṣùgbọ́n kò wá ń ṣe pé ká máa fi wọ́n máa ṣe ẹ̀yẹ kiri a nílò àdúrà ni rántí ọjọ́ kan tó ṣe ọ́ lóore rántí ọjọ́ kan tó gbàdúrà fún ọ tẹ́ pé ò bá ti kú tọ́lọ́run gbọ́wọ́ ẹ̀ tó fẹ́ ra ọ padà rántí ọjọ́ kan tí ebi ń pa ọ́ tó fún ọ lówó rántí ọjọ́ kan tó gbà ọ́ ní ìmọ̀ràn tó dẹ̀ pé Ọlọ́run dẹ̀ gba ìmọ̀ràn ẹ̀ ó dẹ̀ fi bá ayé ẹ̀ pàdé rántí ọjọ́ kan tó gbàdúrà fún ẹ tó dẹ̀ jẹ́ pé ohun tó ń retí yẹn ó dẹ̀ tẹ̀ ẹ́ lọ́wọ́ àwọn ká fi gbàdúrà fún àwọn àránṣẹ́ ká fi gbàdúrà fún wọn ipa tí à ń kó ó pọ̀ Kristi á dè wá mú. àmín bàbá ẹ ṣé ẹ kú ohùn ibi tí mo tún fẹ́ gbà lọ rèé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run mo fẹ́ béèrè kí ló lè fà á táwọn ìránṣẹ́ Ọlọ́run àbáwọn tó pera wọn wòlíì tí wọ́n fi máa ń kọjú ìjà síra wọn àti wípé ìjọ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ ṣé gan olóòtú Bíbélì sọ̀rọ̀ kan nínú ìwé Éfésù orí 4 Bíbélì sọ̀rọ̀ kan ó ní títí dìgbà tí gbogbo wa yóò dàgbà nínú ìmọ̀ ìṣọ̀kan rẹ̀ títí dìgbà tí gbogbo wa yóò dàgbà nínú ìmọ̀ ìṣọ̀kan rẹ̀ mo sọ pẹ̀lú èdè tèmi ni torí náà ṣe rí kò sóhun tí a lè fi wé ìṣọ̀kan ìfẹ́ dẹ̀ ló ń bí ìṣọ̀kan ìfẹ́ ni kò sí ìfẹ́ láàrin wa tó mo sọ nípa àwa ìránṣẹ́ Ọlọ́run mo bá sọ̀rọ̀ yìí program wà fún àwa ìránṣẹ́ Ọlọ́run kò sí ìfẹ́ tó láàrin àwa ikọ̀ àti ìríjú envy ti pọ̀ jù ìyẹn ló ń pè ní ìlara in fact wọ́n pè kan ní bitter envy ìyẹn ní ìlara kíkorò kí ìránṣẹ́ Ọlọ́run máa ní ìlara kíkorò sí ẹgbẹ́ ẹ̀ wá máa bara yín jẹ́ bọ́lọ̀ ń ṣe gbà fún táyé bọ́lọ̀ ń ṣe ìyàtọ̀ Ọlọ́run kan sóníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ iṣẹ́ tó dẹ̀ gbélé wa lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tó rán wa sí ọ̀tọ̀ọ̀tọ̀ torí náà a ò lè fi orí wérí nígbé lágbájá gbà ó bá mẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yìí ni ló ti wá digbá ló ti dàwó irọ́ ni oògùn ló fi tẹ́ ń dì ọwọ́ ò mọ́ owó gbé awo kan ó ṣe kinní kan ni àwọn ọmọ yahoo ló ń ṣe ni àwọn bàbá àṣàlẹ̀ yahoo ni àbí kinní kan àwa máa wá bára wa jẹ́ lóríṣiríṣi ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní orí àtẹ ayélujára báyìí tó yẹ pé àwọn àṣírí mi ò tiẹ̀ lè pè láṣírí torí most of them tá à ń pè láṣírí yẹn irọ́ ló wà ń bẹ̀ ọ̀rọ̀ ìbàjẹ́ ni tí wọ́n ń gbé jáde lónìí nísìn wọ́n á sọ̀rọ̀ bàbá Ezekiah wọ́n á sọ̀rọ̀ bàbá Oyèdépò wọ́n á bà bàbá Adébóyè jẹ́ wọ́n á sọ̀rọ̀ gbàkànwó kan ọjọ́ kan mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ nígbà tí à ń sọ̀rọ̀ ó wá pèdè kan èdè tó pè mọ́ á fi dá ló mú ní ẹ̀yìn yẹn ṣe máa ń ronú ibi sáwà ìránṣẹ́ Ọlọ́run láti pé ẹ ò fẹ́ ire kankan lára àwa ìránṣẹ́ Ọlọ́run bí ìránṣẹ́ Ọlọ́run bá ra mọ́tò nísìnyí ó ti kówó òjọ jẹ nìyẹn mo dẹ̀ máa ń fi yàwó èèyàn pé èèlò lowó òòjọ́ ọ̀pọ̀lọpọ̀ owó òòjọ́ tá a bá pa ń gbà mìíràn máa ní kàn fi ṣàánú fáwọn tó kù bí ẹ̀ka tó fún èèlò lowó òòjọ́ Ọlọ́run ló ń bọ̀ wá Ọlọ́run ló ń tẹ̀kí àwa nípasẹ̀ àwọn tá à ń gbàdúrà fún tó dẹ̀ ń padà lò wọ́n fún wa èèlò láàrin náà offering kẹ́ ẹ tó yọ owó epo kẹ́ ẹ tó yọ owó under miscellaneous expenses gbogbo tẹ́ ẹ máa yọ owó sọ maintenance ìjọ àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú yín kẹ́ ẹ tó salary wọn àti bẹ́ẹ̀ lọ
èlò ló fẹ́ kùnú sálá nínú owó ìjọ tá à ń rí èlò ló fẹ́ kùnú offering àti táìtì tó wà mẹ́ bí kò ṣe pé tẹ bá rí ọlọ́run tó ń bùkún tẹ bá rí àwọn ìránṣẹ́ ọlọ́run tó bá lọ́run ṣe sí wọn ọlọ́run gba ìgbòmíràn jà wọ́n lẹ́nu ni. ọ̀dà bàbá torí ẹ̀ kí Jésù ràn wá lọ́wọ́. àmín. Nítorí àwọn àkókò àmọ̀ṣe mo rí i pé mi bá fi yín lẹ̀ lórí kókó kan lásán ọ̀nà ó jì díẹ̀ ẹ̀kúṣẹ́. Ibi tí mo yà sí rèé látàrí owó táwọn èèyàn máa ń sọ pé ìránṣẹ́ ọlọ́run kó jẹ kíní kan tí ò sì sí owó tó wọlé lọ́jà pé fẹ́ béèrè yìí. àwọn ìránṣẹ́ ọlọ́run kan wà tí wọ́n jáde tí wọ́n máa sọ pé ẹ wá sóòsìdì ìyẹn ni pé ẹ wá fúrúgbìn. ẹ ṣé sà. bàbá kí lè rò tí àti pé ìgbàgbọ́ yín nínú à ń fúrúgbìn. ẹ ṣé gan sà. ṣe rí kò sí èèwọ̀ nú pé à ń sóòsìdì. ó wà nínú bíbélì náà tá a bá lọ kàwé Genesis orí 8 verse 22 ó wà ń bẹ̀ and tá a bá dẹ̀ ka ìwé Luke orí 9 verse 38 39 ó wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tá a tún lè máa ṣí ṣùgbọ́n nǹkan kan tó wà nú ọ̀rọ̀ yìí tó wà ń bẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ti wá rí bí ẹni pé a ti wá rí bí avenue láti máa fi máa extort àwọn èèyàn láti máa fi gbà lọ́wọ́ àwọn èèyàn in an unlawful manner. ẹlòmíì gan ohun tí Ọlọ́run ò wí a fi sí abẹ́ nípa Ọlọ́run wí ẹgbẹ́ Olúwa ní kó sow seed ní ọjọ́ orí ẹ̀ bóyá ní 50 years ni Olúwa ní pé lọ sow seed ní ọjọ́ orí ẹ̀ pẹ̀lú 1,000 naira that is 50,000. ẹlòmíà ní Olúwa sọ pé gbogbo àwọn ọmọ ẹ pẹ̀lú ìwà àtìyàwó ẹ bóyá ń lọ bí 6 Olúwa ní iye ọjọ́ orí ní 1,000 lórí àwọn ọmọ ẹyẹ kọ̀ọ̀kan àti ìwọ náà àti ìyàwó ẹ ìgbà tó bá máa ṣí gbogbo ẹ̀ pọ̀ a máa lọ bí abi 300,000 sí 400,000 naira and a ò sọ pé ńgbà mìíràn ọ̀nà Ọlọ́run ẹnìkan ò mọ̀ ó lè gba ọ̀nà ó lè gbóríṣiríṣi ọ̀nà láti sọ̀rọ̀ ipò òkè o sí ogun tó ń jà yìí nǹkan báyìí ní ká ṣe nǹkan báyìí ní ká ṣe ṣùgbọ́n tó bá ti wá ń di kó ń di lemọ́lemọ́ eléyìí á ṣe tó wọ́n á ṣe ó tó wá ń di pé kò tiẹ̀ wá sí ẹni at least kò tiẹ̀ sí nǹkan tó ń sẹ́ńsọ̀ ẹ̀ everybody just want to get money ìyẹn ìwà bí ó lè nìyẹn irú nǹkan bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ kò dáa òun wojú Olúwa fún kankan ni and kìnìkan ó dẹ̀ fẹ́ kọ́lọ́run ó ti pray ó ti gbàwẹ̀ ó fẹ́ kọ́lọ́run kó dá sí a dẹ̀ fi sí ọlọ́kàn kó ṣe pé go and sow seed there is nothing bad sow the seed bó bá sow ẹ̀ bẹ́ẹ̀ wàá rí ọwọ́ Ọlọ́run ṣùgbọ́n tó bá ti wá ń di pé anything sow seed to this one anything sow seed to this one ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọpọlọ okay ẹ̀rẹ́ lómi tẹ́ pé okay mo rí ìkan tó ṣẹlẹ̀ mo ti rí inú fídíò kan ni àbí mo rí tó ṣẹlẹ̀ sẹ́nìkan ọkọ ẹni yẹn wọ́n múlẹ̀ ní Amẹ́ríkà bí UK ni ó wà nú ẹ̀wọ̀n and ìyàwó bá lọ bá pásítọ̀ wá ní òkè o mọ́tò tọ́pọ̀ ẹ̀ṣẹ̀ rà tuntun yẹn òun ni kó wá sow as a seed so that kán lè fi tú ọkọ ẹlẹ́nu ẹ̀wọ̀n ìyàwó bá gbé mọ́tò wá no ẹjọ́ kan wà wájú ọkọ wọ́n dẹ̀ ni pé wọ́n máa dá ẹjọ́ yẹn ọkọ máa lọ sẹ́wọ̀n ọkọ tí ì lọ sẹ́wọ̀n gbà yẹn ọ̀rọ̀ yẹn ìyàwó bá gbẹ́rọ̀ sọ fún pásítọ̀ wa ni kó gbé mọ́tò ẹ̀ yẹn tó ṣẹ̀rà yẹn wá pé kó fi sow seed kó fi pray fún pé wọ́n máa dẹjọ́ yẹn nù pé ọkọ ò nílẹ̀ ẹ̀wọ̀n ó gbé mọ́tò yẹn wá ń gbé fún pásítọ̀ bẹ̀rẹ̀ sí ní lo mọ́tò upon that máa yẹn lọ sẹ́wọ̀n ó ṣẹ̀wọ̀n ọdún 3 gbọ̀ngbà tó túlẹ̀ ńbẹ̀ tí wọ́n wá deport ẹ̀ padà wálé ìgbà yẹn máa yẹn dé lóní mọ́tò ń dà wọ́n ṣe wá lọ sí àyíká church náà lọ gba mọ́tò lọ́wọ́ pásítọ̀ ṣé rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò bí pé kákan máa fi máa there is nothing bad in sowing seed kí ìránṣẹ́ Ọlọ́run gbàdúrà fẹ́ kó o sow seed fún it's very very good fact ó máa ń jẹ́ kádùá ò gbà tàbí pé bóyá o ṣe àwọn àkànṣe àdúrà kan o dẹ̀ sow seed lé lórí ó máa ń jẹ́ kí àdúrà kó gbà ṣùgbọ́n tó bá ti wá ń di pé everything eléyìí o you must sow seed of this kind ó ti wá di pé wọ́n ti bastardize ẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn ò tọ̀nà rárá ọkùnrin kan wà nù problem iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ mo fẹ́ sọ ilé kí n tó bọ́ sí ìpele mi iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkùnrin yẹn ọ̀gá iléeṣẹ́ ni iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ó bá lọ bá sọ ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ sóhun ó dẹ̀ ní mọ́tò 3 bá sọ ní pé so mọ́tò 2 nínú mọ́tò 3 yẹn wípé Ọlọ́run máa ra iṣẹ́ yẹn padà ìkíní kan máa ṣẹlẹ̀ nǹkan kan báyẹn ó bá lóòótọ́ pẹ̀lú ọkàn mímọ́ pẹ̀lú ọkàn tó tẹ́ ó gbé mọ́tò 2 yẹn lẹ̀ upon that kankan ò ṣẹlẹ̀ báyẹn in fact ìyà ń jẹ́ gidi gan báyìí mọ́tò dẹ̀kẹ̀rẹ̀ kò ṣe é gbà mọ́. Ibo là ń bá iṣẹ́ yìí lọ àwa ìránṣẹ́ Ọlọ́run ẹ jọ̀wọ́ there is nothing bad ká sow seed ṣùgbọ́n ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run sí ká dẹ̀ kọ́ àwọn ènìyàn ní ọ̀rọ̀ Ọlọ́run yẹn kó yé wọn kó tinú wọn wá
kán ṣe ohun tó yẹ kán ṣe kọ́lọ́run kó lè bùkún fún wọn. God bless you. Àmín. tó ẹ ṣé bàbá wa. Ká tó bẹ̀rẹ̀ ẹ sọ àwọn ìran kan nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run wípé ẹ rí, mo fẹ́ kẹ́ ẹ sọ fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó ń gbọ́ yín káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ẹ rí i pé wọ́n wà nínú conference kan gẹ́gẹ́ bí ìkìlọ̀. Ẹ ṣé gan sà. Bí ẹ ti ń bá mi sọ̀rọ̀ yìí ó mú mi rántí ìran kejì tí mo fẹ́ rántí pé a mú mi rí ìran kejì bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí mo rántí ẹ̀ clear. Méjèèjì ni màá papọ̀ nínú ọ̀rọ̀ yìí. Ìran àkọ́kọ́ lélẹ̀, ìran yìí gan mo sọ fún arábìnrin mi tó ń ṣe ìyàwó mi, mo sọ fún àwọn kankan náà tó wà pẹ̀lú mi pé Ọlọ́run fi nǹkan báyìí hàn mí o. Ìran àkọ́kọ́ lélẹ̀ fáwọn ìránṣẹ́ Ọlọ́run, kí gbogbo wa ẹjọ́ kí gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó ń gbọ́ mi kó má wò pé bóyá ta ló ń sọ̀rọ̀ yìí ní pé ọ̀rọ̀ lásán ló ń sọ. Mo fi Kristi bẹ̀, ọ̀rọ̀ lásán kọ́ o, lọ gbàdúrà sí o. Tó bá yẹ pé o máa ń gbóhùn Olúwa ní tòótọ́, mo tún sọ pẹ̀lú ìgboyà, bí Ọlọ́run kò gbóhùn tí Ẹ̀mí Mímọ́ yóò sọ fún ọ nípa ọ̀rọ̀ yìí. Ọ̀run àkọ́kọ́ lélẹ̀, mo rí pé mo rí pé àwọn èèyàn pọ̀ kí n lo èdè bẹ́ẹ̀, wọ́n pọ̀ gan, mo wá rí pé wọ́n múra bí ológun, wọ́n pọ̀ gan, ṣùgbọ́n ohun tó wá bà mí lẹ́rù bẹ́ẹ̀ ni pé mo wá rí pé ọwọ́ àwọn díẹ̀ ni idà wà lọ́wọ́ ẹ̀, ọwọ́ àwọn díẹ̀ ni idà wà lọ́wọ́ ẹ̀. Ìmúra wọn bí ológun yẹn dàbí ìmúra ológun ayé ìgbà kan ayé àtijọ́ yẹn, tẹ́ pé wọ́n máa ń lo tí ò sí ìbọn, tẹ́ pé idà náà máa ń lò, wọ́n máa gbé akoto, wọ́n máa wọ ìgbáyà kínní shield of kínní yẹn, wọ́n máa irú ìmúra yẹn ni mo rí. Wọ́n wá pọ̀, ṣùgbọ́n mo wá rí pé ọwọ́ àwọn díẹ̀ ni idà wà lọ́wọ́ ẹ̀. Mo wá rí idà níwájú ibi tí wọ́n tò sí yẹn, wọ́n wá tò idà yẹn léra wọn, idà yẹn pọ̀ nílẹ̀ mẹ́ tó pọ̀ gan. Mo wá rí pé ọwọ́ àwọn díẹ̀ ni idà wà lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ kò sí idà lọ́wọ́. Máa ń béèrè pé nínú ẹ̀mí yẹn kí ni ẹ ṣáà mú fún pé kí ló ń ṣẹlẹ̀, ṣebí àwọn idà yóò jẹ́ kó wà lọ́wọ́ gbogbo everybody ni, ó ṣe jáde pé ọwọ́ àwọn díẹ̀ ni. Olúwa bẹ́ẹ̀ náà lolúwa tọ̀ mí wá, Olúwa ní kò sí idà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni ẹni tí ò sì ṣe tí ò ní dà lọ́wọ́ ò lè jagun. Bẹ́ẹ̀ ni o ohun tó fà á nìyẹn sà, tó fi dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ farapa lójú iṣẹ́ yìí, torí kò sóhun tí ó fi defend rẹ̀. Àwọn díẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ni àwọn tó dúró déédé, tí ọ̀run mọ̀, tí ọ̀run sì ń gbọ́ tiwọn, tí wọ́n tí ì bá ìpè jẹ́, tí wọ́n dẹ̀ tí ì bára wọn jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ tó rò pé àwọn wà níṣẹ́ yẹn lóòótọ́, à ń pè wọ́n ní wòlíì, à ń pè wọ́n ní bíṣọ̀pù, à ń pè wọ́n ní pásọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti sọ ìpè nù. Òun ní ìdà tó wà lẹ́nu yẹn, ìdà yẹn dúró fún ìpè. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ májẹ̀mú nù, wọ́n ti sọ ìpè nù. Kò sóhun ìjà mọ́, kò sí ìpè mọ́, kò sí májẹ̀mú mọ́. Wọ́n kàn fi ẹnu ṣe iṣẹ́ ìránṣẹ́ lásán ni. Òun ní ìran àkọ́kọ́ tó Olúwa ní kí n sound fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó ń gbọ́ mi ní gbogbo àgbáyé pé ẹ padà sínú Jésù. Ẹni tó níṣẹ́ ti fẹ́rẹ̀ dé o, ìpè yóò dún ní ìgbàkúgbà. Tó bá dún, ìbọ̀là ó bá ọ. Ẹ padà sínú ìlànà, ẹ padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ padà sínú àdúrà, ẹ padà sínú ìgbé ayé àwẹ̀, ẹ padà sínú ìgbé ayé ìwà mímọ́, ẹ padà sínú ìgbé ayé tí Ọlọ́run fẹ́ ká máa gbé. Bẹ́ẹ̀ ni ẹ fi gbogbo àwọn ìwà tí ò tọ́nà, ẹ fi gbogbo ẹ̀ sílẹ̀. Kò sóhun tó bá dé ń bẹ̀ wọ ìránṣẹ́ Ọlọ́run tó ń gbọ́ mi, tó máa ra rẹ dáadáa, kó jẹ́wọ́ rẹ̀, ohun tó ṣe jẹ́wọ́ rẹ̀, ká gbàdúrà fún wọn. Ọlọ́run pé ọkọ̀ lọ bá ẹnìkan tó mọ̀ pé ènìyàn Ọlọ́run ni, tó ò dẹ̀ ní gbọ́ rẹ̀ sí kinní, kán gbàdúrà fún wọn ká dá oore ọ̀fẹ́ padà. Ìyẹn ni mẹ́sẹ̀jì àkọ́kọ́ pé Olúwa ní sọ fún gbogbo àwọn ikọ̀ mi pé díẹ̀ ló kù, díẹ̀ ló dúró, díẹ̀ ni mo mọ̀ pé kí ọ̀pọ̀lọpọ̀ wa ká padà sínú ìlànà. Ìran ìkejì òun ni wípé mo rí conference ńlá kan tó èrò yẹn pọ̀, eléyìí ní ṣe pẹ̀lú under the water, amúmẹ́rí ìran náà ni. Èrò yẹn pọ̀ gan, wọ́n jókòó bí ìpàdé, mo wá rí pé wọ́n ṣe ìpàdé yẹn náà, ṣùgbọ́n nǹkan tí mo wá rí bẹ̀ tó jẹ́ káyìí fún mi ni pé mo rí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ, mo rí pé ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n debate lé lórí. Ọ̀rọ̀ wọn ni wọ́n sọ bí wọ́n ṣe, bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ tí wọ́n ó ṣe, wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run kan àti bí wọ́n ṣe àtáàkì àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àtáàkì iṣẹ́ ìránṣẹ́. Àwọn nǹkan tí mo rí tí wọ́n ń ṣe lélẹ̀, mo dẹ̀ wá rí pé wọ́n náà máa recruit gidi gan in their millions. Wọ́n dẹ̀ máa dispatch àwọn ìránṣẹ́ wọn bọ́ta láti máa paná nínú ìjọ Kristi. Ẹ jọ̀wọ́ gbogbo ikọ̀ àti ìríjú, àkókò láti jíre kì í ṣe àkókò oorun, láti gbàdúrà àti láti dúró ní agbede méjì ayé àti ọ̀run, láti mi ọwọ́ Olódùmarè, láti dá gbogbo iṣẹ́ òkùnkùn jẹ́ lórí ìjọ Kristi. Àwọn fẹ́ ìgbìyànjú òkùnkùn ní ìgbìyànjú Sátánì ni pé ó mọ̀ pé àkókò ń kúrú. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ wá gbogbo ọ̀nà láti rí pé kí ni o, iṣẹ́ ìyìn rere Kristi kò wáyé láti paná ẹ̀. Torí náà wá ikọ̀ àti ìríjú, ẹ jẹ́ ká dìde. Àná lẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ ni pé wọ́n náà fẹ́ attack níta kí àwọn ìránṣẹ́ Ọlọ́run kó kàn máa kú bẹ́ẹ̀ ni láìpẹ́ ọjọ́.
ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jọ̀wọ́ ẹ̀yin bàbá Adébóyè, ẹ̀yin bàbá Kúmóyè, ẹ̀yin àgbààgbà tí à ń wò wájú, ẹ pé ìpàgọ́ ńlá, bẹ́ẹ̀ ni ẹ pé gbogbo wájọ, ẹ jẹ́ ká jọ mi ọwọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká jọ mi ọwọ́ Ọlọ́run kí ìmọ̀ wọn kó má bàa jọ kó dẹ̀ níjọ lé wa lórí o. àníwọ náà tó dẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáńláyé, ẹ jẹ́ ká gbàdúrà o lórúkọ Jésù. A ó fún alẹ́ mi gígùn, a ó dẹ̀ ràn wá lọ́wọ́ o. Iṣẹ́ yìí a ò ní dáṣe. Jésù Olúwa wa. Thank you. Bàbá ẹ kú ohun kí n tó tẹ̀síwájú mo fẹ́ béèrè ìbéèrè kan sà. Yes, sir. Bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ̀rọ̀ tẹ jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run, jẹ́ táwọn èèyàn bá tiẹ̀ pè yín fún àdúrà, ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣé because ìmọ̀ràn ìrànṣẹ́ Ọlọ́run wọn àti ẹ má pè mí o. Ẹ ṣé gan sà, ẹ ṣé. Pípè mi ò le, ẹ̀yàn anybody ló lè pè ìránṣẹ́ Ọlọ́run. Àgbọ̀tẹ̀ kí n kàn tó máa dárúkọ nọ́mbà mi nísìn, àná kí n dẹ̀ tó dárúkọ ẹ̀yìn tí màá kàn sọ bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó máa ń pè wá ń gbà mìíràn. Èmi mo sọ̀rọ̀ kan ní fọ́nrán kan nínú program platform kan, mo sọ̀rọ̀ kan, àwọn kan pè lóòótọ́, mo understand pé bẹ́ẹ̀ ṣe ń pè pé nǹkan ẹlòmíì ń fẹ́ ìtúsílẹ̀, ẹlòmíì nǹkan tó ń ṣe ló fẹ́ kọ́lọ́run kó dá sí, ṣùgbọ́n bóyá àgbé fóònù yẹn ní àkókò yẹn, àbí pé bóyá táàmù ta ní kókó pò wá padà a ò ráàyè, àbí bóyá à ń ṣe program. Èmi náà tẹ́ rí tí mò ń sọ̀rọ̀ yìí, I'm an overseer of his ministry. Ẹ dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí overseer iṣẹ́ ìránṣẹ́, ó máa níṣẹ́ tó pọ̀ lọ́wọ́. Ó ní àkókò tẹ́ lè pè mí, bẹ́ẹ̀ bá fún yín lákòókò yẹn, bẹ́ẹ̀ bá pè tí n bá tí ì gbé, I will surely máa call back or kí n send message pé ẹ pè mí ní àkókò báyìí títí máa fi dá yín lóhùn. Ẹ̀yin tẹ́ pé gbà mí bóyá a fún yín lákòókò, ẹ lè pè wá, bóyá ẹ pè wá a wá gbé, the next thing ẹ bẹ̀rẹ̀ sí ní rán voice, ẹ bẹ̀rẹ̀ sí send voice note, ẹ ń bú wa, ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. The Lord bless you. Nọ́mbà tẹ́ lè pè mí sí 09037718848. Ìyẹn ni hotline mi. Ìyẹn òun náà dẹ̀ tún ni WhatsApp line mi. 09037718848. 09037718848. Òun náà ni call line mi, òun náà ni WhatsApp line mi. Tẹ́ lè pè mí sí. God bless you. Tó bàbá, bá a ṣe ń tẹ̀síwájú níwọ̀nba ìṣẹ́jú díẹ̀ tó kù, a gbọ́dọ̀ mẹ́nuba àwọn ìpele tá a wà yìí. Ẹ dákun, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi, bí kẹ́nìkan sọ pé òun lọ ṣọ́ọ̀ṣì kan, ńgbà òun débẹ̀ tí ó wàá jẹ́rìí, ńgbà òun débẹ̀ tó òun 10 naira débẹ̀, kóun tó wọ́n ní tóun bá délé wọ́n ra mọ́tò tóun ta pure water, òun dẹ̀ lóòótọ́ àwọn pure water ti di láàrin ọjọ́ mẹ́ta ó ti di ẹni tó ní mọ́tò. Ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, kákan ṣàdédé ní báwọn yẹn kóra wọn jọ, ẹnìkan ní ọba jókòó lẹ̀ ní wòlíì ọba dé, in Jesus name tààrọ̀ ọba máa ríran, afọ́jú ọmọ yóò lòun ríran. Afọ́jú tó ti fọ́jú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, tójú ẹ̀ là ní ìsinyìí, tó wá dẹni tí ń ríran tí wọ́n ń sáré káàkiri àti arọ tó possible. Kí ló lè fà á? Ẹ ṣé gan olóòtú. Gbogbo èèyàn, gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó gbọ́rọ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́. Àkọ́kọ́, ipa méjì máa sọ̀rọ̀ yìí sí. Ipa àkọ́kọ́, mo gbọ́ fídíò ẹnìkan tí ó ń sọ̀rọ̀ láìpẹ́ yìí lórí ẹ̀rọ ayélujára. Ó sọ̀rọ̀, ó ní pé ìgbà ayé Jésù níyanu ti ṣẹlẹ̀, original ìyanu ti ṣẹlẹ̀ kẹ́yìn. Ipe ní táìmù ti wà pé kò sí kankan tó ń jẹ́ ìyanu kankan mọ́. Ipe bóyá ìyanu pé afọ́jú kan lajú, mírèkù kan ṣẹlẹ̀, pé kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ mọ́, pé bóyá èèyàn kan ṣe kinní kan, bóyá ó wà bàárẹ̀ ni o, kò sí. Ẹ jọ̀ọ́, àná tó dẹ̀ sọ̀rọ̀ yẹn dẹ̀kẹ́, mo rí pé ó pe rẹ̀ ní pásítọ̀ àbí nǹkan kan, ṣùgbọ́n mi ò mọ Bible tó ń kà náà, mi ò mọ irú ibi tí, mi ò mọ ibi tó ti gba ìpè tiẹ̀ níwèé, mi ò dẹ̀ mọ òun ló mọ ibi tóun ti gba ìpè tó. Ṣùgbọ́n ohun tó wà ń bẹ̀ ni wípé màá kọ́kọ́ sọ bí eléyìí kí n tó bọ́ sí àwọn tó ń stage miracle. Ojúlówó ìyanu wà. Bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ ní Bíbélì. Lẹ́yìn ìyẹn, ayé àwọn bàbá wa Babalọ́lá gbogbo àgbọ̀ bẹ́ẹ̀ títí di àkókò wa yìí. Ní tàwa náà ó sì ń ṣẹlẹ̀. Mélòó la fẹ́ máa sọ lórí program bí tó ò dẹ̀ ń ṣe pé wọ́n fèkì ẹ̀ tó jẹ́ ojúlówó ìyanu lọ́rùn. Bó bá ń fẹ́ ẹ̀rí tó ń fẹ́ proof, màá fẹ́ proof dá. In fact, màá fẹ́ proof, màá tún fẹ́ táwọn tó wà ń lo òyìnbó táwọn fojú kanjú tí Ọlọ́run dẹ̀ bá pàdé. Mi ò wá polongo ara tèmi o, ṣùgbọ́n mo kàn fẹ́ correct ẹni yẹn pé Jésù bákan náà ní àná, Jésù bákan náà lónìí, Jésù bákan náà títí ayérayé. Ìwé Hébérù 13:8. Agbára rẹ̀ kò yí padà o.
ọba àwọn ọba ni ó sì wà láàyè títí dòní o ó sì ń ṣiṣẹ́ agbára rẹ̀ torí ẹ̀ o ò lè fi rẹ̀ máa wé others ìwọ ránṣẹ́ lọ́rọ̀ yẹn ni mò ń correct má fa rẹ̀ máa wé others ọjọ́ bẹ́ẹ̀ ni o create time fàdúrà o create time fàwẹ̀ kò sáwẹ̀ táwọn ò gbà rí kò sádùá tá a gbà rí àwọn mẹ́rẹ̀kù tọ́lọ́run lọ bàbá Adébóyè gbogbo ẹ̀ náà fún tá à ń fojú náà tá a tún fojú ara wa rí tó ń gbé yẹn náà ṣé fèkì náà tún nìyẹn náà mo ti wà nínú program bàbá Kúmúyìrí the Lord bless that bàbá kọ́lọ́ túbọ̀ lọ́rọ̀ ẹ̀mú wa fún wa physically báyìí tèrò lọ tẹ́ pé bàbá yẹn wà ní mo rí báyìí ni ẹni tẹ́ pé ẹsẹ̀ kan ò tó kan tó yẹ pé igi ló fi ń gbé kejì mo dẹ̀ rí tí ẹsẹ̀ náà jáde lójú mi báyìí ẹgbẹ́ ẹ̀ mo wà ẹ̀rù bà mí tí mo kígbe torí ẹ̀ kẹ́ni yẹn kó kọ́ṣàn ara ẹ̀ pé ẹgbàáyé Jésù ní mérekù ti ṣẹlẹ̀ last ìgbà tí àwa fúnra wa gan tá a jókòó tá a ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ wọ́n ti gbéyàn bí òkú wa tọ́lọ́run dẹ̀ jí bẹ́ẹ̀ ni àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé hospital kọ́ agbàdúrà Ọlọ́run dẹ̀ ó dá padà sáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí náà mélòó la fẹ́ máa kà ìyẹn lọ bẹ́ẹ̀ kí n correct ẹni yẹn pé ọ̀rọ̀ Ọlọ́run kò yí padà o agbára Ọlọ́run náà ó wà láàyè ẹ̀yin ní ẹ̀wá Ọlọ́run o Ọlọ́run sì ń ṣe bí ó ṣe bẹ́ẹ̀ bíi tàtijọ́ o àwa aláwo sin bábá bíi tàtijọ́ torí náà ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wá sí ọ̀rọ̀ olóòtú sà ṣe rí orí burúkú ni fún kí ìránṣẹ́ Ọlọ́run kó máa stage testimony kó máa fake testimony ohun tí Ọlọ́run ò gbọ́wọ́ ẹ̀ ṣe kó máa lọ́lọ́run ṣe kó máa parọ́ fáwọn èèyàn so that kéèrò lè yá wá sí inú meeting ẹ̀ àbí church ẹ̀ tán bá dẹ̀ yá wá náà gbogbo èrè díẹ̀ náà ni pé kò fi bàtà máa sọ́lọ sọ́bọ̀ owó náà ló máa fi gbà lọ́wọ́ just to enrich yourself of what essence rántí pé ó jíyìn iṣẹ́ náà wájú ọba àwọn ọba o kẹ máa stage miracle kẹ lọ máa fáwọn èèyàn lówó nígbé wá ṣe bí arọ ìwọ náà gba owó yìí wá ṣe bí afọ́jú ìwọ náà gbà wá ṣe bí amúkan kẹ máa fáwọn èèyàn lówó bẹ́ẹ̀ kán wá dénú program náà káwọn náà máa fake kán máa ṣe bákàbàkan kẹ máa gba data àwọn kẹ máa gba details àwọn èèyàn nu program kẹ lè máa pé pásítọ̀ fún rẹ̀ àti náà wọn tó ń bá ṣiṣẹ́ á lọ gba details àwọn èèyàn wọn á lọ dájọ́ fún pásítọ̀ òun náà á débẹ̀ tán á máa fi ṣe á ní prophecy time òun fẹ́ prophesy báyìí á máa prophesy á máa lẹ́nìkan wà bí kìnnìkan wà ó tún fake prophecy ní nǹkan tẹ́ pé ẹ̀mí mímọ́ sì ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ Kristi my name is Prophet Abraham tó bá déwájú mi nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ Jésù ó ní láti sọ̀rọ̀ ohun tó bá wà ẹ̀mí mímọ́ máa tú jáde nígbà tí bá ti ń gbàdúrà fún ọ ó gbọ́ everything àti ohun tó mọ̀ àti èyí tó mọ̀ wàá dẹ̀ gbọ́nà àbáyọ ẹ̀mí mímọ́ yẹn ṣì wà kì í ṣe mi nìkan ó wà ní ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn genuine prophet Ọlọ́run ṣì wà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń bá ṣe Olúwa jẹ́ yí padà mo mọ̀ bá ọ̀rọ̀ yóò lè bá yín lé kò lè bá ọ̀pọ̀lọpọ̀ nílé ẹ yí padà ẹ ń ṣe gbogbo ẹ̀ all because kẹ́ lè fi wẹ́ èrò mọ́ra èrò tó yẹ pé ẹ̀ ní kó lọ anywhere iṣẹ́ ìjọba ọ̀run kọ́ lẹ̀ ń ṣe iṣẹ́ ara yín lẹ̀ ń ṣe Kristi á ràn wá lọ́wọ́ o gbogbo ẹ̀yin kọ àti ojú tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ jọ̀wọ́ I didn't come here to come and condemn you mi ò wá condemn ẹnikẹ́ni ṣùgbọ́n Olúwa ní ìkìlọ̀ fún pé ká yí padà o Jésù fẹ́rẹ̀ dé tẹ́ni tó ní iṣẹ́ fẹ́rẹ̀ dé dáhùn iṣẹ́ wa kọ́ iṣẹ́ ẹ̀ ní o lórúkọ Jésù a ò ní jẹ̀bi o God bless you. tó bàbá ẹ kú ohun látàárọ̀ ká máa fi eléyìí ká fi kólẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ tí ẹ mẹ́nubà yìí mo fẹ́ béèrè ìbéèrè yìí bàbá nígbà míì wà tá a kàn rí àwọn èèyàn tí wọ́n jáde tí wọ́n ní 7 hour miracle with 7 pastors lọ́jọ́ wípé owó náà ni eléyìí bá dé eléyìí níbẹ̀ nítorí àsìkò mo fẹ́ combine ẹ̀ papọ̀. alẹ́ kejì wípé ìjọ tọ̀nà ká máa pè ránṣẹ́ Ọlọ́run pé tó ránṣẹ́ wá bá wa mínísítà kó sọ pé iye báyìí lòun fẹ́ gbà. ẹ ṣe gan-an ní sà ọ̀rọ̀ yẹn wọnú ara wọn mo dẹ̀ láìkí bẹ́ẹ̀ bí tẹ́ gbé wọ̀nyẹn mo láìkí sà God bless you sà. Kí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run àti gbogbo èèyàn tó ń gbọ́ mi káàkiri àgbáńlá yìí kó gbọ́rọ̀ yìí number 1 kò tọ̀nà kí ìránṣẹ́ Ọlọ́run máa charge fún pé ọ̀nà rádọ̀n tó máa gbà lélẹ̀ yìí o ń gbọ́ fẹ́ lọ ṣiṣẹ́ ìránṣẹ́ ibo ló ti ṣẹlẹ̀ ní Bíbélì and lónìí à ń pariwo Ọlọ́run Babalọ́lá o Ọlọ́run kìnnìkan o Ọlọ́run Bádáre o à ń rí alice àwà láyé nígbà tí bàbá Dáre tá a rí dáadáa tí Babalọ́lá mi ò tí ì dé ńgbà mi ì tí ì sí láyé ṣùgbọ́n a rí kànú ìtàn bàbá Oyèlámì àwà láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a rí àwà láyé a rí bí wọ́n ṣe ṣiṣẹ́ yìí wọn ò gbé lórí òṣùwọ̀n everything owó ni èèyàn fẹ́ gbàdúrà èèyàn fẹ́ ṣe counseling nísìn ẹ̀ṣẹ̀ máa ní kó máa register pé with 5,000 naira 3,000 naira 10,000 naira in fact ẹ tún máa ní ẹni VIP ọ̀tọ̀ ni owó tí VIP máa san ọ̀tọ̀ ni tí general public máa san lórí kíni that means pé
that means pé kì í ṣe ojúlówó ẹ̀ kì í ṣe ẹ̀mí mímọ́ gangan ló ń sọ̀rọ̀ mẹ́ẹ̀. Yes, because it's unlawful and wrongly to be merchandising the gift of God. It's unlawful. Ẹ̀mí mímọ́ ò lè wà nú ayé ẹ ní tòótọ́ tó o dẹ̀ mọ bíbélì yìí tó o mọ̀rọ̀ Ọlọ́run yìí kó wá máa gbé gbogbo ẹ̀ lórí òṣùwọ̀n owó yìí náà ni. Mo ti sọ ní àìmọye ìgbà lórí àwọn fọ́nrán káàkiri pé tí ìránṣẹ́ Ọlọ́run bá gbàdúrà fún ẹ gbogbo yẹn kó gbọ́ tó bá pray fún ẹ bless the minister back jẹ́ kí Ọlọ́run mí sí ẹ kó dẹ̀ ní tọ́lọ́run bá dẹ̀ ní kó ṣe fún bó lọ́ba ní ra mọ́tò fún bó lọ́ba ní kọ́lé fún kò wá sí pé káwa ìránṣẹ́ Ọlọ́run ká wá sí kí ni o ká wá sọ̀rọ̀ wa di ìdàkudà ká máa sọ tó Ọlọ́run sọ because of gbowó lọ́wọ́ ẹ̀ ẹnìkan bẹ́ẹ̀ ni one of the politicians Nàìjíríà bá mi ń bà ó wá rí mi wòlíì yẹn mi ní dárúkọ ẹ̀ bí mi ní dárúkọ ẹni tá a mọ̀ dáadáa ni ó dẹ̀ dárúkọ pé ó gba odindile mansion ńlá ẹni tí mo sọ èèyàn ńlá gidi ni ó gba odindile mansion ńlá lọ́wọ́ ẹni yẹn dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ó dẹ̀ ń sọ̀rọ̀ ó ń kalára mọ́ ní ẹgbàgbé ẹ̀fílẹ̀ yóò bá níwájú ohun tó wà ń bẹ̀ nìyẹn ó parọ́ lórúkọ Ọlọ́run ó fi gba odindile lọ́wọ́ wọn torí náà gbogbo èèyàn tó ń gbọ́ mi ẹyẹ stage miracle ẹyẹ stage testimony ẹ jẹ́ kọ́ Ọlọ́run ó ṣiṣẹ́ ẹ̀ bí ò bá tí ì lórí ọ̀fẹ́ yẹn dé ojú àmì bí tó yẹ kó o ní dé wá ojú Olúwa wá ìgbà wo ló lọ rí òkè kẹ́yìn ìgbà wo ló yára ẹ sọ́tọ̀ sínú yàrá kan kó wà ń bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ kó máa fi wá ojú Olúwa kò sáàyè oúnjẹ láàárọ̀ oúnjẹ lọ́sàn oúnjẹ lálẹ́ ni ìbálòpọ̀ ojoojúmọ́ ni ìbálòpọ̀ ojoojúmọ́ náà ni adẹ̀fẹ́ agbára Ọlọ́run àlàyé ẹ yára yín sọ́tọ̀ ní Bíbélì sọ ẹ wá ojú Olódùmarè Bíbélì ní pé Matthew chapter 4 Luke 4 Matthew chapter 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní Matthew chapter Luke 5 verse 17 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní àyà rẹ̀ sọ́tọ̀ á lọ sínú aginjù á lọ sórí òkè á gbàdúrà á dẹ̀ ń rí iṣẹ́ agbára tó ń ṣẹlẹ̀ tó bá ń fẹ́ agbára Ọlọ́run ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ yára yín sọ́tọ̀ ẹ yé stage ẹ yé fake testimony mọ́ ohun tó Ọlọ́run ò ṣe ẹ má sọ pé ẹ bẹ́ẹ̀ ni ẹ yé sọ bẹ́ẹ̀ má let God build you part time develop part time ẹ yé tán àwọn èèyàn mọ́ ìgbà tó bá fáwọn èèyàn lówó tó bí àwọn èèyàn tó ní pé kàn sọ báyìí pé o ti ń wojú Olúwa fún ọmọ for 30 years 25 years pé náà Ọlọ́run fún ẹ lọ́wọ́ ọmọ ọlọ́mọ kan gbélé yẹn lọ́wọ́ gbé kó máa fọ́ kó máa fi yẹn máa give testimony all because kéèrò lè máa yà wá kí ni ẹ fẹ́ gbà ń bẹ̀ èrò tó ń yá wá tẹ́ pé ẹ níjọba ọ̀run kó wọ́n lọ ẹ ń tán àwọn ènìyàn ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká stop ẹ ìsọjí ti dé o kẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ ni ọwọ́ jẹ́ ẹ̀dẹ̀ tí bẹ́ẹ̀ ni ó ti ń fara hàn gbogbo ẹ̀yin kan àti ìríjú tó bá fẹ́ kí Ọlọ́run kó pààrọ̀ ẹ tó náà bá fẹ́ wà nínú àwọn aṣáájú àwọn sójà tó Ọlọ́run máa lò fún ìsọjí náà jọ̀wọ́ ẹ jẹ́ ká rìn dáadáa ẹ jẹ́ ká tún ọ̀nà Olúwa ṣe ọ̀nà Bíbélì wí ó ní ẹ tún ọ̀nà ní Olúwa ṣe torí náà Kristi àwa pẹ̀lú wa ẹ yé stage miracle mọ́ ẹ̀yin tẹ́ ń charge fún honorary ọ̀hún pé wọ́n invite fún program ó ti sọ fún wọn pé ok hotel báyìí 5-star hotel ni màá dé sí oúnjẹ báyìí ni màá jẹ láàárọ̀ oúnjẹ báyìí ni màá jẹ lọ́sàn-án oúnjẹ báyìí ni màá jẹ lálẹ́ iye báyìí lẹ máa fún mi kìnní kan báyìí ni màá gbà ẹ máa fíìlì táǹkì mọ́tò mi ẹ máa ṣe gbá ẹ máa ṣàwo driver mi máa fún níye báyìí kìnní kan what's your problem? ṣáànà anointing mi ò rò pé náà yóò ṣáà anointing ẹ̀mí mọ́ ìyẹn títí ẹ nìyẹn bó bá lọ minister àwọn tó lọ minister fún ó ti dáná káwọn náà ṣe é dáadáa ó ti dáná kan ṣe ohun tó yẹ kan ṣe bí ẹ̀tọ́ wọn go there because of our life tó lọ́n fẹ́ lù ẹ̀ fún kó gèrè ọkàn síjọba ọ̀run ìyẹn ni kókó primary assignment wa lọ́dún yìí nìsín gbogbo àwa ikọ̀ tá à ń gbọ́ mi how many souls láti jèrè síjọba ọ̀run ẹni mélòó ló lè sọ pé yes òun ti gba Jésù pé nípasẹ̀ wa lọ́dún yìí o òun mọ ni tí ń jẹ́ Jésù ó mọ Jésù tó dẹ̀ wà ní àkọsílẹ̀ ní ọ̀run pé lọ́dún yìí o at least iye èèyàn báyìí o ní lábẹ́já ti jèrè ẹ jẹ́ ká ṣiṣẹ́ ìjọba ọ̀run ní àkókò God bless you. so ẹ̀yin èèyàn wa nínú ilé ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ láti bí 40 ìṣẹ́jú látẹnu bàbá wa prophet T.O. Abraham ẹ̀rí nǹkan tí wọ́n ti sọ́lẹ̀ fún gbogbo àwa àránṣẹ́ Ọlọ́run àtọmọ ọjọ́ gbogbo wa lọ̀rọ̀ yìí bá wí mo fi sọ ṣáájú pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní ẹni bá tàbá má fi bínú àtúnṣe tó wà ń bẹ̀ òun ni kò ṣe fúdí èyí ẹ tún wá láǹfààní bí mo ṣe sọ ṣáájú pé ẹ máa pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ṣe ń rí ní abẹ́ ìwòran yìí láti bá bàbá sọ̀rọ̀ tàbí kẹ́ WhatsApp wọn nǹkan báyìí lèmi ń bá pàdé kí ni kí n ṣe tó sì dá mi lójú pé Ọlọ́run Abrahamu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé Ọlọ́run tí kì í já ní ìkulẹ̀ ni
kò ní já yín kulẹ̀ títí ìgbà míì tẹ́ tún máa bá wọn pàdé lórí ìkànnì wa ó dàbọ̀.